nítorí Tinubu lọ́básanjọ́ ṣe ń bú mi o. Atiku ló sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n Ọbásanjọ́ pàápàá ní àṣìṣe tí mo ṣe ni láti fi Atiku ṣe igbákejì mi. Àwọn tí wọ́n ń kí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ mọ́ ilẹ̀ Ìgbò tí wọ́n ń pé Ìgbò ni kó jọ pé àwọn èèyàn náà mọ ìtàn dáadáa o. ìdí ni pé kinní kan wà lọ́rọ̀ Ọbásanjọ́ tó fi ibi tí bàbá náà ti wá gan hàn. Ẹni tó bá mọ àwọn ẹ̀yà tí wọ́n ń pè ní Òwu dáadáa, àwọn Òwu tí wọ́n fọ́n káàkiri ilẹ̀ Yorùbá, àwọn Òwu tí wọ́n máa ń kọrin pé Òwu la kọ́ dá, bẹ́ẹ̀ dòwú ẹ béèrè wò. Ẹni tó bá mọ ìwà tí Ọbásanjọ́ fẹ́ràn láti máa hù jù yóò mọ̀ pé bàbá náà kì í ṣe ọmọ àlè lówù, ọmọ ọkọ tààrà ni. Nínú àwọn oríkì Òwu, oríkì pàtàkì kan wà tí wọ́n máa ń kì wọ́n. Ìyẹn náà ni pé ará Òwu kì í ránró, awí ìmẹ́nu kúrò ní tòwu. Èyí ni pé ará Òwu ò ní fi ìkà san ìkà, àmọ́ tó o bá ṣẹ̀ wọ́n, wọn ò ní mẹ́nu kúrò níbẹ̀ láéláé. Bí èèyàn kò bá sì mọ bí oríkì náà ti ń ṣiṣẹ́, tó bá ti rí ọ̀rọ̀ tó ń lọ láàrin Ọbásanjọ́ àti ọmọọṣẹ́ ẹ̀ tẹ́lẹ̀ Atiku Abubakar, yóò mọ̀ pé Ọbásanjọ́ kì í ránró, àmọ́ ká ṣe èèyàn ká má mẹ́nu kúrò níbẹ̀ ní ti bàbá náà. Wọ́n ní lágbájá àjẹ́ ni, apààyàn ni, ìwọ ní kì í ṣàjẹ́ o, kì í ṣapààyàn o, àròká nìkan ni ojúlówó iṣẹ́ ẹ̀ tó ń ṣe. Kí ló wáá pààyàn ju àròká lọ? Àbí ta ni o mọ̀ pé ẹbọ oṣó ṣe é rú, ẹbọ àjẹ́ ṣe é rú, àmọ́ ẹbọ aláròká babaláwo pàápàá kò lè rí yẹn ṣe. Bí Àtíkù ò bá sì ṣọ́ra ẹ̀, Ọbásanjọ́ yóò rò ó pa ni. Ọ̀rọ̀ tí àwọn èèyàn ti rò pé ó ti kúrè gbèrègbè, ó ti kúrè gbèrègbè, pé kò tún sí bí yóò ti jáde wá mọ́, torí Atiku ti bẹ aṣáájú onígbàgbọ́ Fada Kúkà, ó bẹ Gúnmi kí ìyẹn tó di ọ̀rẹ́ àwọn báńdíìtì. Ó tún ránṣẹ́ sáwọn jákèlégbòṣoògùn pàápàá. Ó ní kí wọ́n bá òun bẹ Ọbásanjọ́, ó sì rò pé ọ̀rọ̀ náà ti parí síbẹ̀ ni. Àmọ́ Ọbásanjọ́ ti tún hú ọ̀rọ̀ náà jáde o. Ó ní bí àwọn àṣìṣe kan bá wà tí òun ṣe, olórí ẹ̀ ní mímú Atiku bí igbákejì òun. Bàbá náà ní mo ṣe Misiteeki. Nínú lẹ́tà tí Ọbásanjọ́ kọ sí Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà láìpẹ́ yìí, níbi tó ti ń ṣàlàyé pé òun kọ́ lòun tàn wọ́n nínú ẹgbẹ́ AD tí wọ́n fi já kulẹ̀ lọ́dún 2003, pé òun kò tàn anybody ní tòun. Bàbá náà tún dìgbò lu Atiku, ó sì kọlù ó gidigidi. Ọbásanjọ́ ní Atiku ló bẹ Gálínà Àbà, ìyẹn olórí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin House of Representatives lọ́wẹ̀ ní 2002, pé kí wọ́n yọ òun dànù nípò ààrẹ kíákíá, torí òun Atiku ti múra láti gba ipò òun. Bàbá ní mílíọ̀nù 5 ni Atiku fún Àbà pé kó fi yọ òun ní 2002 yẹn. Owó kékeré kọ́ leléyìí nígbà náà. Ọ̀pọ̀lọpọ̀ aráàlú kò sì mọ kinní kan àfi nígbà tí Ọbásanjọ́ sọ ọ́ jáde yìí. Ṣùgbọ́n ohun tí gbogbo èèyàn rí tí wọ́n sì mọ̀ nígbà náà ni pé àsìkò náà le gan. Ó le fún Ọbásanjọ́ lóòótọ́. Atiku ti kó àwọn gómìnà PDP gbogbo jọ, nítorí gẹ́gẹ́ bí ètò tí wọ́n fi ń ṣèjọba wọn níbẹ̀rẹ̀, abẹ́ẹ̀ ni àwọn gómìnà gbogbo wà. Òun ni wọ́n máa ń rí fún ohun yòówù tí wọ́n bá fẹ́ ṣe. Bí ọ̀rọ̀ ò bá le tán, kò ní dí ọ̀dọ̀ Ọbásanjọ́ rárá. Bí wọ́n ti ń ṣe ìjọba wọn nìyẹn. Ohun tí wọ́n ń ṣe láyé àwọn ológun ni wọ́n gbé wọlé nígbà náà. Atiku wá lo àǹfààní ọ̀hún. Ó ti di ọ̀rẹ́ àwọn gómìnà PDP pátápátá. Kódà àwọn tí kìí ṣe PDP pàápàá bíi Bọ́lá Tinubu, ó ti fa ojú gbogbo wọn mọ́ra. Ó sọ fáwọn kan nínú wọn pé ọdún 4 péré làwọn ní kí Ọbásanjọ́ wá ṣe. Kò sí ẹni tó sọ fún un kó wá lo sáà 2. Ọdún 4 péré làwọn ní kó fi ṣe ìjọba, kó fi dákin náà padà fún àwọn àrèwá. Ohun tí Atiku fi mú àwọn àgbà àrèwá rèé, tó sì fi mú ọ̀pọ̀ gómìnà ilẹ̀ Haúsá, tí àwọn yẹn sì múra láti fa Ọbásanjọ́ yọ nípò, pé wọ́n ti sọ fún un tẹ́lẹ̀ pé kò ní lò ju sáà kan lọ. Bóyá wọ́n sọ fún Ọbásanjọ́ bẹ́ẹ̀ àbí wọn kò sọ fún un níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ohun tó jáde sí gbangba, pàápàá sí ọ̀dọ̀ àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá níbí nígbà náà ni pé àwọn àgbààgbà Haúsá tí wọ́n lọ bá Ọbásanjọ́ ti sọ fún un pé sáà kan náà ni kó wá lò kó lè fi gbé Nàìjíríà tó fẹ́ ṣubú náà padà dìde ni. Pé tó bá ti gbé dìde tán, yóò dákin náà padà fún wọn nílẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ ní 1999 yìí, nǹkan le koko nígbà náà lóòótọ́. Ohun tó sì jẹ́ kó le náà ni pé
àwọn aṣáájú haúsá fúlàní kò fẹ́ gbéjọba sílẹ̀ fẹ́nìkan. kìnní náà ti mọ́ wọn lára débi pé wọn kò fẹ́ kí ẹnikẹ́ni tó bá wá láti gúúsù bóyá ilẹ̀ yorùbá ni tàbí ilẹ̀ ìgbò wá ṣèjọba lé wọn lórí. èèyàn sì lè bá wọn wí bẹ́ẹ̀ torí ọjọ́ wọn ti pẹ́ nídìí ẹ̀. láti ìgbà tí nàìjíríà ti gba òmìnira títí di 1999 yìí, àwọn haúsá fúlàní yìí nìkan la lè pé wọ́n ń ṣèjọba. àwọn fúlàní ni wọ́n ń darí àwọn haúsá yìí lábẹ́nú. láti ọ̀dọ̀ sultan sokoto àti àwọn emir tí wọ́n jẹ́ fúlàní ni àṣẹ gbogbo ti ń wá fún àwọn tí wọ́n ń ṣèjọba. bí wọ́n bá sì fi àwọn ọmọ haúsá sí, wọn ò lè ṣe kinní kan. àwọn náà ò tiẹ̀ ní ṣe kinní kan ju èyí tí àwọn sultan bá fẹ́ ní sokoto lọ. bẹ́ẹ̀ ló ṣe pé kó tó di 1999, nínú ọdún mọ́kàndínlógójì tí nàìjíríà fi ti gba òmìnira, àwọn aráàlẹ̀ haúsá ti lo ọdún márùndínlógójì àtààbọ̀. ọdún mẹ́ta àtààbọ̀ tí wọ́n sì fi jẹ́ kí ọbásanjọ́ ṣèjọba ológun, àwọn náà ló bá a ṣe o. Tafawa Balewa ti fọdún márùn-ún àtààbọ̀ ṣèjọba láti 1960 títí di 1966. ní gbogbo ìgbà tí òun sì ń ṣèjọba yìí, Sàdánà Sókótó Amadu Bello ni olórí ìjọba. wọ́n kàn fi òun dí gẹrẹwu síbẹ̀ ni. ohun tí Sàdánà bá sọ fún un nìkan ló ń ṣe. èyí tí ò bá fún un láṣẹ kò gbọdọ̀ ṣe é. ni àwọn sọ́jà bá fìgbọ́n gbàjọba nínú oṣù kínní 1966 ni Àgùyí ń ró sí ọmọ Ìgbò bá ṣèjọba náà fóṣù 6. ní Yakubu Gowon aráàlẹ̀ haúsá bá gbàjọba náà padà láti oṣù kẹjọ ọdún 1966 lẹ́yìn tí àwọn sọ́jà haúsá wọ̀nyí ti fi ìbọn pa Ìrọ̀nsì dànù. Gowon sì fọdún 9 gbáko ṣèjọba láti 1966 títí di 1975. Muritala Muhammad ló gbàjọba lọ́wọ́ ẹ̀ ní 1975 yìí. àmọ́ oṣù 6 lòun náà lò tí wọ́n fi pa á dànù nínú oṣù kejì February ọdún 1976. ohun tó jẹ́ kí ìjọba náà bọ́ sọ́wọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ nìyẹn, torí òun ni igbákejì Muritala. àmọ́ Ọbásanjọ́ yìí ò lè ṣèjọba tààrà torí àwọn méjì kan wà lẹ́gbẹ̀ẹ́ gbágbáágbá táwọn Fúlàní kò tí í, Shehu Musa Yar'Adua àti Yakubu Danjuma ni. Ọbásanjọ́ ò lè dá ṣe kinní kan tí àwọn méjì yìí kò bá lọ́wọ́ sí. ọ̀rọ̀ náà burú débi pé ọ̀gágun ọmọ Yorùbá tí òun náà wà nínú ìjọba àwọn Ọbásanjọ́ yìí nígbà náà, Olúfẹ́mi Olútóyè tí í ṣe ọba ìlú Àní báyìí, wọlé tọ̀ Ọbásanjọ́ lọ níjọ́ kan. ó sì ṣàlàyé fún un pé gbogbo ohun tó ń ṣe làwọn Danjuma àti Yar'Adua ń lọ sọ fáwọn olórí Fúlàní, àti pé àwọn ohun tí wọ́n bá ní kó ṣe ọ̀dọ̀ wọn ni wọ́n ti ń gba àṣẹ wá o, pé kó ṣọ́ra fún wọn gidigidi. Ọbásanjọ́ ní òun gbọ́ pé kó jókòó. ó sì rọra fi tẹlifóònù ẹ̀ pé Yar'Adua àti Danjuma làwọn bá dé. ó ní káwọn náà jókòó pé kí ọ̀gá sọ́jà Yorùbá tó wá sọ̀rọ̀ fún tún ohun tó sọ náà sọ lójú wọn. ọ̀rọ̀ aburú gbáà ni. inú àwọn Yar'Adua àti Danjuma dùn pé Ọbásanjọ́ ṣe bẹ́ẹ̀ yẹn sí Olútóyè tí í ṣe ọ̀kan lára àwọn ọ̀gá ológun tó jù wọ́n lọ. ìròyìn náà sì dé ọ̀dọ̀ àwọn aṣáájú Haúsá Fúlàní. inú wọn sì dùn pé Ọbásanjọ́ gbọ́ràn bẹ́ẹ̀ yẹn sí àwọn lẹ́nu. nítorí pé Ọbásanjọ́ forí mọ́ ẹ̀yìn, bẹ́ẹ̀ ló ṣe lè lo ọdún 7 àtààbọ̀ tí wọn ò yìnbọn pa tàbí kí wọ́n fìbọn gbàjọba lọ́wọ́ ẹ̀. tó sì padà gbé fún olóṣèlú àwọn alágbádá. Shehu Shagari ọmọ Fúlàní míì láti Sokoto ló sì di olórí ìjọba. wọ́n tún ní kò ṣe é dáadáa o. wọ́n ní kí sọ́jà ọmọ Haúsá míì tún gbàjọba. ohun tó gbé Muhammadu Buhari délé ìjọba ní 1984 nìyẹn. òun lo ọdún kan àti oṣù 8. wọ́n tún ní ìjọba rẹ̀ náà ò dáa. wọ́n tún ní kí ara ilẹ̀ Haúsá míì kó tún gbà á lọ́wọ́ ẹ̀. ohun tó gbé Ibrahim Babangida débẹ̀ nìyẹn, tó sì lo ọdún 8 gbáko láti 1985 títí di 1993. ni wọ́n bá ní kí Ernest Shonekan máa ṣe olórí ìjọba fìdíhẹ́. ń lòun bá fìdíhẹ́ àrò gbígbóná nígbà tó sì kù díẹ̀ kí oṣù 3 tó ti jókòó lórí iná náà pé àwọn Sani Abacha gbà á lọ́wọ́ ẹ̀. wọ́n gbàjọba kúrò lọ́wọ́ ẹ̀ nínú oṣù kọkànlá ọdún 1993. Abacha lo ọdún 5, ó kú síbẹ̀. àìpẹ́ yìí sì ni obìnrin kan jáde tó ní orí òun gan ló kú sí, ìyẹn Sani Abacha, ọkùnrin onígbò dúdú tó ń ṣèjọba nígbà náà. ohun tó gbé Abdulsalami Abubakar débẹ̀ lóṣù kẹfà 1998 nìyẹn, tí òun sì dá ìjọba padà fáwọn alágbádá ní 1999. bẹ́ẹ̀ làwọn ará ilẹ̀ Haúsá yìí ti lo ọdún 35 years gẹ́gẹ́ bí olórí ìjọba Nàìjíríà,
tí àti Yorùbá àti Ìgbò sì lo ọdún 4 péré. Ohun tó wá ń bà wọ́n lẹ́rù ní 1999 nìyẹn, nítorí àwọn náà ti rò pé kò sí ohun tó tún jọ ọ́ mọ́, àwọn Haúsá Fúlàní yìí nìkan làwọn gbọ́dọ̀ máa ṣe olórí ìjọba Nàìjíríà lọ. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ wá rí bó ti rí yìí, wọ́n rántí Olúṣẹ́gun Ọbásanjọ́ ní gbogbo wọn bá gbárùkù tí débi pé Yakubu Danjúmọ̀ ní tí Ọbásanjọ́ kò bá fi di ààrẹ, òun máa kúrò ní Nàìjíríà pátápátá ni. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe tí Ọbásanjọ́ fi di ààrẹ lábẹ́ PDP. Ṣé ẹgbẹ́ tí gbogbo àwọn alágbára nílẹ̀ Haúsá yìí sì rọ́ lọ sínú ẹ̀ nígbà náà nìyí, ohun tó sì jẹ́ kí wọ́n wọlé náà nìyẹn. Àmọ́ kò sẹ́ni tó mọ àdéhùn tí wọ́n bá Ọbásanjọ́ ṣe lóòótọ́ o. Bóyá wọ́n ti ní ẹyọ sáà kan náà ni yóò ṣe tí wọn yóò fi tún gbàjọba padà, tí wọn yóò sì máa ṣe ìjọba wọn lọ ni, tí Ọbásanjọ́ sì ti sọ fún wọn pé kò séwu, òun gbà. Àmọ́ ohun tó hàn ni pé ní kíá tí Ọbásanjọ́ gbàjọba ni kò ti ṣe tán láti lo sáà ẹyọ kan kó dákẹ́. Bẹ́ẹ̀ ni kò sì fẹ́ sí lábẹ́ àwọn alágbára ilẹ̀ Haúsá kankan. Ó fẹ́ máa ṣèjọba ẹ̀ lọ ni. Ohun tó fa ìjà láàrin òun àti àwọn èèyàn ẹ̀ bíi Yakubu Danjúmọ̀ rèé, tíyẹn lòun ò bá ṣe mọ́, àti àwọn míì tí wọ́n ti rò tẹ́lẹ̀ pé àwọn yóò lè darí ẹ̀ síbi tó bá wu àwọn. Àsìkò tí Atiku náà ń ṣe bó ti wù rèé, nígbà tí òun sì rí pé Ọbásanjọ́ fẹ́ yọ nínú okùn tí àwọn ti kìbọ́ lọ́rùn tẹ́lẹ̀, ó yíjú padà sí i. Ọbásanjọ́ ti ń gba àwọn kinní kan tó ti wà lọ́wọ́ Atiku tẹ́lẹ̀ kúrò, pàápàá àwọn tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ owó. Ohun tó jẹ́ kí Atiku náà yíjú padà sí i rèé, kò sì sí àní-àní níbẹ̀ pé ó wà nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ gan láti yọ ọ́ kúrò nípò ààrẹ. Àmọ́ Ọbásanjọ́ ṣẹ̀ṣẹ̀ wá sọ nísìnyí ni pé òun Atiku ló pètepèrò kinní ọ̀hún láti bẹ̀rẹ̀, pé òun gan ló náwó ẹ̀. Òun ló pe Náàbà wá sí ọ́fíìsì òun lọ́jọ́ Jímọ̀ kan, ọjọ́ Friday, tó ti mọ̀ pé òun ò ní sí ńlé. Ó wá sọ fún un pé sáà kan ló yẹ kí òun lò, ṣùgbọ́n òun ò fẹ́ lọ mọ́, kí wọ́n yọ òun kíákíá. Ó fún un ní mílíọ̀nù 5 pé kó lọ fi bẹ̀rẹ̀ iṣẹ́. Olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì òun Ọbásanjọ́ sì kọ gbogbo ẹ̀ sílẹ̀, ó sì sọ fóun, ó rojọ́ náà fóun pátápátá. Ọ̀rọ̀ náà jó Atiku lára, ó jó lára nítorí kò ronú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. Òun rò pé bí Ọbásanjọ́ kò bá tilẹ̀ lè dúró lẹ́yìn òun, kò ní sọ̀rọ̀ tó lè dí òun lọ́wọ́ láti dupò ààrẹ Nàìjíríà, tàbí èyí tó lè jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kọ̀yìn sí òun. Ohun tó jọ pé òun náà ṣe bínú sọ̀rọ̀ sí bàbá rèé, tó ní bàbá ti dàgbà. Ọ̀rọ̀ kan náà ni wọ́n ń tẹnumọ́ láti ọjọ́ yìí bí adití, torí orin tí adití bá gbọ́ ni yóò kọ́ dọ́rùn, pé ṣé nǹkan míì wà níbẹ̀ ni. Ó ní kí ló dé tó jẹ́ nígbà tí Náàbà ti kú ni bàbá bẹ̀rẹ̀ sí sọ eléyìí, kí ni Ọbásanjọ́ kò sọ ọ́ nígbà tí Náàbà wà láyé sí, kó lè gbèjà ara ẹ̀ kó sì sọ tẹnu ẹ̀ fún gbogbo ayé. Èyí tí Atiku wá sọ tó fi fọ́gbà yángà ni pé ó ní kò sí ọ̀rọ̀ kankan tàbí ohun méjì tí Ọbásanjọ́ fi sọ eléyìí o, pé nítorí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Atiku ní Ọbásanjọ́ fẹ́ bà tòun jẹ́ kí gbogbo èèyàn lè dìbò fún ọmọ Yorùbá bíi tiẹ̀ lásìkò ìbò 2027 tó ń bọ̀ yìí ni. Èèyàn ló ṣe jẹ́ nígbà tó rí i pé ìbò kù sí dẹ̀dẹ̀, ló sọ ohun tí yóò bà òun jẹ́ lójú gbogbo ayé. Ó ní nítorí Tinubu ni, òun sì mọ̀ bẹ́ẹ̀, àmọ́ àlá tí ò ní lè ṣẹ ni pé ó wu àkèré kó níyẹ́ kó lè máa fojú bó ti ń tọ́ yẹn lọ, àmọ́ kò ní í ṣeé ṣe. Gbogbo èèyàn ní ọ̀rọ̀ Atiku yìí tún yà lẹ́nu, nítorí kálukú ti mọ̀ pé Ọbásanjọ́ kò fìgbà kan fẹ́ Tinubu nílé ìjọba. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ kì í fi pé ẹnìkan jẹ́ Yorùbá, ẹnìkan jẹ́ Haúsá ṣe. Bí ọ̀rọ̀ bá tilẹ̀ rí bó ti rí yìí, kàkà kí Ọbásanjọ́ tẹ̀lé Yorùbá, Ìgbò tàbí Haúsá ni yóò bá lọ o. Àmọ́ èèyàn kò wá mọ̀ o, nítorí Atiku súnmọ́ bàbá, Igbakeji ẹ̀ tẹ́lẹ̀ sáà ni, pé bóyá bàbá ti wá yí padà o, pé bàbá ti gba Jésù sínú ayé wọn báyìí, pé Tinubu lòun ń bá a lọ. Ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀ èèyàn ń sọ ṣáá ni pé ẹ má dá Atiku lóhùn, aláṣẹ àgbàlagbà kan ni. Ọláìwọlá Alága ló ń ṣe àyẹ̀wò sí ọ̀rọ̀ tó wà láàárín bàbá Ọbásanjọ́ àti Igbakeji ẹ̀ tẹ́lẹ̀ Atiku Abubakar, tó sì ń ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá, Yorùbá World Center, nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.